Ọ̀rọ̀ Kasala ò tẹ̀jẹ̀ wá yé mi mọ́ báyìí. Bó ló fi kí mọ́tò sí? Ǹjẹ́ ní pọ̀tánsì tí mò ń lọ báyìí. Gbogbo yẹn àti hello, madam. Stress me. Bye. Hello. Ridi. Sorry, where are you? How may I help you? Good afternoon, mama. Afternoon, how are you doing? I'm fine. I'm your labor. Èlé mi ló wà níbẹ̀. Labor? Ẹ ń ṣe bricklayer ni? Bricklayer bíi ti báwo. I'm your partner labor. Oh, you mean you are staying around this estate? Yes, we are living beside ourselves. Oh, wow. Yeah. He has been locked. Tó ti dẹ́ pé mo ti máa ń wí ẹ̀ bó ṣe máa ń lọ. Ó tiẹ̀ ní idiot driver ẹ̀ tó rí dàgìnì sọ̀rọ̀ yẹn. You mean Kasala? Kasala bí kí náà ń pè wèrè. Mo dẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ wípé àfà pé tí mo kò tẹ̀ fún mi láṣẹ skin rí ẹ̀. Ẹ̀sùn sẹ́yìn díẹ̀. Pé káwa máa jẹsẹ̀ ọmọ ọba làwa ó sáàmà. So, but ó máa ń ṣe bí wèrè. Ó mọ̀ pé dàgìnì sọ̀rọ̀ ni. Yeah, Kasala. Yeah, of course, you know. Do you know he's my driver? I know. So, don't call him names. I'm sorry. So, like, how may I help you? You understand? I'm sorry. What really happened? We say, yeah, I've been locked. I've been seeing you. Okay. So, you are pretty, true. Wow, thank you. I really like you, gang. It's not that way, but well, you know. I understand what you are saying. Pé ká máa date. Maybe should be dating. Okay. Kí lorúkọ yín? My name is Ganiyu Kende Marufu. Joe mo ti gbórúkọ yẹn last. Ó ti pẹ́. Àbí sọ nìyẹn. Àwọn ọmọ olóko yẹn ni o. Iṣẹ́ wo lẹ ń ṣe? I've been imported and exported. Wow, kí lẹ import, kí lẹ export? Àmọ́ bí kàtà nǹkan látòkè òkun. Ìgbà míì mo dẹ̀ máa ń ṣe Uber náà. Mo máa ń fi yẹn support ẹ ní o. Uber? Yes, Uber driver. Wow. Yeah. Well, no problem. I'm also bored. I don't have any partner here. Wow. So I think we are cool. I like you. You're not bad. You're not bad. Easy now. Mo sorry Okay. Now. It's happiness in me. It's happiness in me. Just have to calm. Please, can you just say, see, there's difference between mo gbọ́ yàtọ̀ sí mo gbà. Èèyàn lè gbọ́ kéèyàn má gbà. Okay. Can you just say, ó yá mo gbọ́ mo gbà. Okay, mo ti gbà. Kò gbà. Hey, mo ṣe ṣe léṣe ni. Kò gbà. What is this? You know it's the ability nonsense. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ fẹ́ ba yé yín jẹ́. Ṣé mo mọ̀ jẹ́ alájẹ́ rí mo rí ni? Wọ́n má mi wọ wèrè fẹ́ mi o, wọ́n mọ̀ gbọ́dọ̀ lé mi o. Ọ̀gá. Kasala. Kí ni ọba yín sọ? Kí mo àbẹ́ ẹ̀gbọ́n idiot ṣẹlẹ̀ ń ṣe èrè ni. Ṣé Dave tó sọ pé o máa. Òun náà ni tí mo ti máa ránṣẹ́ láti jọ. Ṣé o mọ bẹ́ẹ̀ mi ṣe jẹ́ sí? Mo rò pé Ọlọ́run fẹ́ ba yé yín jẹ́. Ẹ fẹ́ farabalẹ̀ yá wèrè. Ọlọ́run ṣe lójú ọ̀lẹ́lẹ̀ kí ló ń ṣe ẹ̀? Mo rò pé ẹ fẹ́ farabalẹ̀ yá wèrè. Mo rò pé ẹ wọ́ wèrè. Ṣé ẹ mẹ́tẹ́ ń bá sọ̀rọ̀ yẹn? Ṣé ẹ mẹ́tẹ́ ń tó sí yẹn? Ta ni mò ń bá sọ̀rọ̀? Ó yá tó sí pàmìsì yín dà. Yes, standing permit yín láti tó sí yẹn dà. Ẹjọ́ ta lè lè sọ forí gbálẹ̀. Loving permit yín dà. Ṣé ẹ ní loving permit? Ẹ fẹ́ fẹ́ èèyàn, ṣé ẹ mọ̀ bóyá jẹ́? Ṣé wèrè wà lórí ẹ̀? Wèrè wà lórí yín, ṣé ẹ mọ̀ bóyá jẹ́? Ibo ló ti gbá wá bí ajá tẹ̀lọ̀ kúlẹ̀ rẹ̀? Ayé fẹ́ bàjẹ́ sí. Ọlọ́fẹ́ bàjẹ́ jẹ́ sí. Àwọn kan mi ò. Wọ́n lọ kẹ́ tó mi ò. Àwọn kan mi ò. Wà sí sórí 2025 tí mo wà yìí mi ò gbọ́n pa o. Àwọn kan mo sọ fún yóò mú wèrè wá. Ó bá rí wèrè. Ó yá ẹ ní sùúrù. Ẹ rò pé ẹ wọ wèrè àbí? Ṣé rí bí ó ṣe rí? Ṣé mọ̀ pé ọ̀gá mi lẹ̀ tó sí yẹn? Kí ló kàn mí pẹ̀lú ọ̀gá ẹ̀? Bó ṣe tọ́gà tiẹ̀ tó bbá gbà fáwa iṣẹ́ tàwa ló máa jẹ́. Ọ̀gá mi ò lè jẹ́ iṣẹ́ tí yín. Àwa máa fọ́ ẹnu fún. Ẹjọ́ ó yẹ spell congregation. Kí ló kọ? Yeah, congregation. Congregation. Yes. Sọ́yìn ló fi máa gbà fún mi. Ẹ spell ẹ̀, ṣé kí n spell ẹ̀ fún yín? Mo ṣe mi máa ní kí ló wà. Ẹ̀yẹ́ kọ́kọ́ spell ẹ̀ náà. Congratulations. Yes, congregation. Congratulations. Yes. GARATACNT. Ẹni bí ẹ̀yẹ pé ẹ mọ ìwé. Kí ni mi mọ̀? Congregation is WEY Àwọn aṣèrè méjì. BUD4 2000. Ọ̀gbẹ́ni bàbá gbé gbogbo wèrè náà èmi ò ráyè gbogbo ilé. Ṣé ẹ mọ̀ pé ìwà tí ẹ ń wù yìí ó máa ń jẹ́ kí èèyàn kú òjijì? O ti fún mi idiot ni. Èmi ló pè ní ayé ẹ̀fẹ́ bà kò fẹ́ dáa fún yín ni. Kò fẹ́ dáa fún yín ni. Èmi náà mo lè Èmi nílé. Stíìsì mi ti sọ. Olówó ìpínlẹ̀ ìṣeré Mo lè àbí. gbà yín ní. Ó dàbí pìtìpìtì ayé fẹ́ bá ẹ. Kí ni? Ókè, mo lè gbà yín ní gbò. Wọ́n pìtìpìtì ayé máa bá ẹ. Ìyá. Wèrè lè mi gẹ̀. Ọ̀rẹ́ bá jẹ́ sọ. Àwọn blow sọ fún dra. Kí ni mo kóra mi sí? Ṣé o mọ̀ pé torí ìtẹ́ mo ṣe ń kàmù fún èmi ò ta lè lè sọ fún náà. Ẹ ní sùúrù ẹ jẹ́ kó sọ̀rọ̀. Ọ̀gá mò ń gbọ́ iṣẹ́ láìkí wọn.
ọ̀gá ẹ wá dáhùn pé ọ̀gá ẹ sọ fún wọn ẹ sọ sí wọn létí pé ẹ ti gbà. irú nọ́sẹ̀nsì kan sanwó nìyẹn sẹ́mo tó fẹ́ pé mo rẹ̀ sẹ́ ẹ ní sórí rẹ. ó tí a ti ń gbọ́n fẹ́rẹ̀ láti bí 9 months. 9 what? ẹrù oṣù mẹ́sàn-án ni ẹrù oṣù mẹ́sàn-án ni mi àti ẹ fẹ́ láti 9 months. o ní steez o ní compulsion kankan rárá. you know that. ó fẹ́ wá fẹ́ mi jẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn ń pariwo ọkọ̀ estate ló ń gbọ́jẹ́ fẹ́ máa jà. mo dẹ̀ ní steez o. kí ló dé tó ṣorí bóre egún tó ń léwèrè yìí. tó jọ́ jùgbọ́n ẹ máa bọ̀ ọ̀gá ẹ máa bọ̀. baby. bébì yẹn ló máa pa ẹ́ dáa. ọ̀gá ẹ̀ ń wá kọ́kọ́rọ́ mọ́tò. so káàkiri mo ti ẹ̀ tú ẹ́ lé o fẹ́ nà ṣo fẹ́ nà ni o ti fẹ́ nà mí ọ̀gá. ṣo fẹ́ bàjá ni bá mi jà. mi ò tẹ̀ rí bó ṣe kò tó ṣe wọ ọmọ ẹ nídìí mi ṣọ́pọ̀ export and kìíní kan ló ń ṣe bó ṣe wáyé. èpè tó ẹ̀. gbogbo yẹn dé zip. ẹ wá máa lọ. ó ti fẹsẹ̀ kó gbẹ ó ti ṣiṣẹ́ tí ń tẹ̀lé ìdí ọ̀ ó ti mú máńgò. ṣe bó ti lólórí mi lọ o ti léyàwó mi lọ àbí. ó ṣe ìyàwó lè jẹ́ kí wọ́n lè bá ẹ ṣe ẹ̀mí wọ́n lè bá ẹ ṣe ṣé wọ́n lè bá ẹ ṣe wáá. sọ́bà lọ nílò rẹ̀. ara máa pa ẹ́ dànù ni.